Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Orí òkè Ọlọ́run kọ́lé ni mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo sì ń gbàdúrà fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run. Lórúkọ Jésù, ògo Ọlọ́run yóò tàn mọ́lẹ̀ sínú ayé yín. Gbogbo ọkàn tó bá rí mi wò lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ ti kú oríire. Nítorí orí òkè kẹta tí mo máa gùn lónìí nìyí, gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Ọlọ́run bá mi sọ nípa ẹ̀yin, pàápàá jùlọ ẹ̀yin online member mi, ẹ̀yin ti Amẹ́ríkà, Ajéwọlé Samson. Orí òkè Ọlọ́run kọ́lé Ìbàdàn ni mo wà báyìí, tí ń ṣe orí òkè kẹta tí mo máa gùn ní ọjọ́ kẹta. Mo gbàdúrà lórúkọ Jésù, Ọlọ́run kó yọ̀ǹda ohun rere fún yín. Wo àṣẹ ìtẹ̀dó orí òkè yìí, mo pa á láṣẹ lórúkọ Jésù kó dá yín lóhùn. Gbogbo ìbéèrè yín kó wá sí ìmúṣẹ. Gbogbo ìbéèrè yín kó wá sí ìmúṣẹ. Ọ̀gá ògo, Ọlọ́run tó pè mí síṣẹ́ ìránṣẹ́, Ọlọ́run àwọn wòlíì, Ọlọ́run ọ̀ránmọníṣẹ́ fàyàtì, òun ni mo ké pè nítorí ìwọ tó ń wò mí lọ́wọ́lọ́wọ́. Mo sọ̀rọ̀ àṣẹ jáde láti èní lọ lórúkọ Jésù. Gbogbo ogun tí ń jà ọ́ nílé láti ìdílé tó ti wá, gbogbo ogun tí ń jà ọ́ náfẹ́rẹ́ ní kọ̀rọ̀, ọ̀run kó gbẹ́sẹ̀ lé láti èní lọ. Bóyá ìlú òyìnbó ló ti ń wò mí, bóyá ní Canada ni, bóyá ní Amẹ́ríkà ni, bóyá ní US ni, bóyá ní UK ni, bóyá ní Germany ni, bóyá ní Spain ni, níbikíbi, bóyá ní Europe, ibikíbi tó ti ń wò mí, máa gbọ́ mi dáadáa láti wákàtí lọ. Mo fi àṣẹ wòlíì yìí, mo fi gbàdúrà fún ọ. Gbọ́ ìní tí ń ṣe ọjọ́ kẹta lórí òkè kẹta, láti èní lọ lórúkọ Jésù. Gbogbo ogun ayé rẹ kó parẹ́, gbogbo ogun ayé rẹ kó pòórá, gbogbo ogun tí ń lé ọ káàkiri, gbogbo ogun tí ń bá ọ dọ́gba, gbogbo ogun tó mọjọ́ orí rẹ, gbogbo ogun tó kọ̀ tó sọ pé òun ò ní jáwọ́ lórúkọ Jésù. Idà tí ń mu ẹ̀jẹ̀ láti ọ̀run wá, ọ̀run kó jẹ́ ó kọlù wọn. Mo sọ̀rọ̀ sínú ayé rẹ, ìbùkún tó máa ṣẹ̀rù bà ọ́. Gbọ́ nínú oṣù yìí, kóṣù yìí tó parí, ọ̀run á fi bẹ̀ ayé rẹ wò. Ìbùkún tó máa ṣẹ̀rù bà ọ́, ìbùkún tí gbogbo ènìyàn ó fi máa kí ọ kú oríire. Ìbùkún tó jẹ́ wípé yóò ṣẹlẹ̀ sí ọmọ rẹ tí ò ní iṣẹ́, tó máa rí iṣẹ́ gidi, tó máa rí iṣẹ́ ayọ̀. Èyí tó yẹ kó lọ òkè òkun, tó máa lọ òkè òkun lórúkọ Jésù. Ọ̀run kó mú ṣẹlẹ̀. Mo fi èdìdí ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé mímọ́, mo fi gbàdúrà fún ọ lórúkọ Jésù Kristi. Ìwé mímọ́ sọ pé tí ìwọ bá gba wòlíì gbọ́, ó jèrè wòlíì. Mo fi àṣẹ wòlíì, mo fi gbàdúrà. Ọlọ́run ìtẹ̀dó orí òkè Ọlọ́run kọ́lé tí mo wà yìí, lórúkọ Jésù kó dá ọ láre, kó sọ̀rọ̀ rẹ dayọ̀, kí ìyanu kó bẹ̀rẹ̀ látòrí rẹ. Ìwọ ló kàn tí ìyanu kàn báyìí. Lọ kọ sílẹ̀, ìyanu rẹ ti dé. Tó o bá lè ṣe àmì méje bó ti ń wò mí lọ́wọ́lọ́wọ́ káàkiri àgbáyé, tó o bá lè ṣe àmì méje lórúkọ Jésù, ìyanu rẹ bẹ̀rẹ̀ láti èní lọ. Máa gbọ́ mi, gbogbo àwọn tó ti pẹ̀gàn rẹ ládùúgbò rẹ, gbogbo àwọn tó ti pẹ̀gàn rẹ nínú ìdílé tó ti jáde, gbogbo àwọn tó ti ń ṣe ṣíọ̀ sí ọ, gbogbo àwọn tó ti yínmú sí ọ, wọn ó padà wá tọrọ owó lọ́wọ́ rẹ, wọn ó padà wá tọrọ jẹ lọ́wọ́ rẹ. Ìpè yìí ni mo fi gbàdúrà o. Tó bá jẹ́ lóòótọ́ ni mo rí àánú gbà, Ọlọ́run ìpè mi lórúkọ Jésù kó jà fún ọ. Olúwa, rántí ọjọ́ tó pè mí, rántí ọjọ́ tí àwọn bàbá gbé kọ́là sí mi lọ́rùn, rántí ọjọ́ tó gbé aṣọ wòlíì wọ̀ mí lágogo 10 àárọ̀, rántí májẹ̀mú tí mo bá ọ dá, májẹ̀mú tí mo bá ọ dá. Mo fi papọ̀ mọ́ orí òkè Ọlọ́run kọ́lé. Mo gbàdúrà pẹ̀lú gbogbo ikọ̀ àti èròjú tí ń bẹ lórí òkè yìí lórúkọ Jésù. Mo fi ìpè mi mọ́ ìpè tiwọn. Mo sọ àṣẹ jáde lórúkọ Jésù. Àṣẹ ìgbéga, àṣẹ ìgbédìde, àṣẹ àlùyọ lórúkọ Jésù kó wọnú ayé rẹ lọ. Àṣẹ àlùyọ, àṣẹ àlùyọ kó wọnú ayé rẹ lọ. A ó kí ọ kú oríire o. Ìwọ lẹ̀rí kan, ọ̀tá rẹ fẹ́, ọ̀tá rẹ kọ̀, ìwọ lẹ̀rí kan. Mo gbàdúrà gbogbo ẹni tí ò jáwọ́ lẹ́yìn ọ̀rọ̀ àgbélébù kó lù wọ́n pa, àgbélébù kó kọlù wọ́n, kí ìyanu kó jẹ́ tirẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàmì lórí òkè yẹn lórúkọ Jésù, ẹ ò rí ti yín ṣe. Ogun tó lé yín gòkè yìí lórúkọ Jésù, ọ̀run sọ́ di pẹ̀tẹ́lẹ̀. Mo fi ìpè mi mọ́ àwọn àgbààgbà wòlíì lórí òkè yìí. Akasinta hali puseria, aikaya pusinta hali kaposinda halia. Mo fi ìpè yìí gbàdúrà lórí òkè Ọlọ́run kọ́lé. Àṣẹ ọjọ́ kẹta, tó bá jẹ́ lótìtọ́ ní Jésù jíǹde ní ọjọ́ kẹta, máa ìsàkáìlì pusinda halia lórúkọ Jésù.
jáde kúrò nínú ìbànújẹ́, jáde kúrò nínú òṣì, jáde kúrò nínú gbogbo wàhálà àti àjàgà yìí. Wo ọ̀run kò di ọ̀mú, ó rí ṣe, ọkàn rẹ̀ á balẹ̀, kó rí bẹ́ẹ̀ kó ṣẹ bẹ́ẹ̀. Ẹ máa bá mi share message yìí báyìí kó káàkiri gbogbo àgbáyé. Mo fẹ́ kí àdúrà yìí kó máa jẹ́ ti gbogbo ènìyàn. Gbọ́ mi dáadáa, kóṣù yìí tó parí, mo tún sọ gẹ́gẹ́ bí ikọ̀ Ọlọ́run tó rí àdúrà gbà, tó rí àánú gbà, tí mo bá jẹ́ agbẹnusọ Olódùmarè, kóṣù yìí tó parí, kóṣù yìí tó parí, kóṣù yìí tó parí, agbára tí ń bẹ nínú àpáta yìí, agbára tí ń bẹ nínú àpáta yìí, lórúkọ Jésù kó jà fún ọ. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Wo ò ní tọrọ jẹ mọ́, wo ò ní tọrọ aṣọ wọ̀, ẹkún ò ní jẹ́ tirẹ̀. Gbogbo ogun fèní kúfọ̀ ládìde láti ẹni lọ, Olúwa kó gbẹ́sẹ̀ lé. Gbogbo ogun tí ń pa ọ́ bí ọtí, gbogbo ogun ẹkún àsunsínú, àyíká sínda, mo gbàdúrà ọ̀run kó gbẹ́sẹ̀ lé. Ọlọ́run àwọn àgbààgbà wòlíì tó ti kọjá lọ lórí òkè yìí, lórúkọ Jésù kó gbàdúrà fún ọ. Ó máa rí bẹ́ẹ̀ o, kò ní yí padà. Ẹ̀yin tẹ́ ti kọ́lé, ẹ ò ní lágbo gbàgbé. Ẹ̀yin tẹ́ ti ní mọ́tò, lórúkọ Jésù mo gbàdúrà ẹ ò ní fi pànìyàn. Gbogbo ẹni tí ń wojú Ọlọ́run fún iṣẹ́, ọ̀run kó pèsè iṣẹ́ rẹ̀. Ẹni tí ń wojú Ọlọ́run fún aya tàbí ọmọ, Ọlọ́run ọ̀run kó dá yín lóhùn. Ìpè yìí mo fi gbàdúrà o. Gbọ́ ẹ̀yin ènìyàn, ẹ jẹ́ ká pàdé lórí òkè Yọmílókò Ìyà ní àárọ̀ la Wednesday. Gbogbo ẹ̀yin tí ẹ wà lágbègbè Èkó, ẹ wá sí number 8 Ọ̀sáwè Street off Liasu Road ní Ìkọ̀tún nílùú Èkó lọ́hùn. Ẹ jẹ́ àpàdé níbẹ̀ ní àárọ̀ la, mo máa wà ní orí òkè lọ́hùn. Ẹ gbọ́ mi dáadáa, tó o bá ti ń bọ̀, ra ìgò òróró kan bọ̀ ní ọ̀la, ó ṣe pàtàkì. Ọlọ́run fẹ́ tú ayé rẹ ṣe, Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ẹ dayọ̀, ìfàmì òróró yàn ọ̀tún fẹ́ wọnú ayé rẹ lọ, Ọlọ́run fẹ́ gbé ọ̀gá, ìwọ náà fẹ́ lẹ́nu ọ̀rọ̀ nínú ìdílé rẹ, nínú ìjọ tó ń lọ, ìwọ náà fẹ́ lẹ́nu ọ̀rọ̀, ó fẹ́ lẹ́nu àṣẹ. Gbọ́ mi dáadáa, ó fẹ́ ọkọ̀ ire pàjáwìrì yóò já wọlé rẹ. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run, ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Kó rí bẹ́ẹ̀ kó ṣẹ bẹ́ẹ̀. Àwọn nọ́mbà ẹ má gbàgbé, àwọn nọ́mbà tí mo lè máa pè sí yẹrẹ o 081. Ìwọ tó fẹ́ béèrè ọ̀nà, ṣáà pèsè nọ́mbà yẹn, á béèrè ọ̀nà kì í ṣìnà. Òun ni mo ṣe ní kó pèsè nọ́mbà yẹn 081 84 45 1113. Mo pè lẹ́ẹ̀kan sí 081 84 45 1113. O lè pè mí kó tó di àṣálẹ́ tí mo bá sọ lórí òkè yìí, màá lè gbàdúrà fún ọ, màá sọ ìran fún ọ, gbogbo vision ọ̀rọ̀ ayé rẹ, gbogbo ibi tí ogun ti bẹ̀rẹ̀, gbogbo ohun tó fa ogun ọ̀hún wá. Ó bá jẹ́ pé lójú àlá ni, Ọlọ́run máa tú jáde. Lẹ́yìn ìyẹn náà, mo sì tún máa gbàdúrà. Gbogbo ọ̀nà àbáyọ Ọlọ́run máa fi hàn mí kí n sọ fún ọ, èmi kọ́ ni máa ṣe. Ọlọ́run ọ̀gá ògo, Ọlọ́run tí ń yọ ọmọ rẹ̀ kúrò nínú oko ìyà, òun ló máa yọ lóko ìyà. Ó rí àánú gbà. Ó ní mo ṣe kọ orin yẹn fún ọ ní ìsìn kí n tó máa kánu dúró. Ẹ gbọ́ mi dáadáa. Ó ní fàánú rẹ ṣe o bàbá, fàánú rẹ ṣe o, fàánú rẹ ṣe o bàbá, fàánú rẹ ṣe o, gbogbo kò ṣeé ṣe láyé mi o, fàánú rẹ ṣe o. Ọlọ́run Elédùmarè, Ọlọ́run Olúwakọ́lé, Ọlọ́run kọ́lé tí mo wà yìí, fàánú dá gbogbo àwọn ọmọ rẹ lóhùn o, fàánú ṣe tiwọn. Gbogbo ìṣòro ìdààmú tí ń jẹ wọ́n lógún, Olúwa mú kúrò látọjọ́ ìní. Kábíyèsí Elédùmarè bá wọn ṣe. Ọ̀gbàgbà tí ń gbà láì lára ọba tí ń gbà láì lẹ́nìkan, Elédùmarè dáhùn sọ̀rọ̀ wọn. Gbanigbani tí gbogbo ayé ń sáyà, ẹ̀rù jẹ̀jẹ̀ létí òkun pupa o. Gbẹ̀ngbẹ̀lẹ̀kú ajípọ̀jọ́ ikúdà, Aláàfin òtítọ́, ọba Aláàfin àjíwúre. Kábíyèsí mojúbà kíbà yẹ o, Ọlọ́run kọ́lé, tó mojúbà rẹ o, Ọlọ́run àwọn àgbààgbà CAC, Ọlọ́run Ayọ̀délé Babalọ́lá, Ọlọ́run Ọbádáre, Ọlọ́run àwọn àgbààgbà wòlíì káàkiri gbogbo àgbáyé àti lóde ọ̀run. Mo fi ìpè mọ́ ìpè, mo sọ àṣẹ jáde láti nílò ariwo ayọ̀ kó sọ nínú ilé rẹ. Ariwo, ariwo, ariwo ayọ̀ nílé mi o. Ariwo, yá àjọkọ́. Ariwo, ariwo, ariwo ayọ̀ nílé mi o. Ariwo. Ọwọ́ kan ni kó fi di fóònù ẹ mú,
kó o fi ọwọ́ kan kó o nà sókè kó o fi kọ orí ẹlẹ́ẹ̀kan sí ẹ̀mẹ́ta ló máa kọ 1 2 3 go. Ariwo, ariwo, ariwo ayọ̀ nílé mi o, ariwo. A máa kí ọ kú oríire o, ẹ kú oríire o, ẹ kú oríire o, Olúwa ṣeun nínú ayé yín o, mo fi ti yín tọrọ náà o, ohun bẹ́ẹ̀ yóò fọ̀ sí ọ, kórí bẹ́ẹ̀ kò ṣẹ bẹ́ẹ̀, níwájú kí leléyìí yóò ṣe, Ọlọ́run máa fọ̀rọ̀ rẹ yín gà, gbọ́ o ìyanu tẹnìkan ò rí gbà nínú ìdílé tó ti jáde lórúkọ Jésù, ọ̀run kò lé ọ lọ́wọ́, kórí bẹ́ẹ̀ kò ṣẹ bẹ́ẹ̀, ògo ni fún Ọlọ́run lókè ọ̀run, ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ẹ má gbàgbé láàárọ̀ lákẹ́jẹ́ ká pàdé Jésù Olúwa wa. Àmín, 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 fire.